Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Facetv was Swoby. Yes, I have. You left in front of it. Sergeant. Oh yeah, Jeba. Video, share in video. You need capture. Bí pé bá mi lé ìlà rẹ̀ sọ pẹ̀lú lórí. Mo fẹ́ kọjá bá ṣe rí. Ẹ tún ti ń súnmọ́ wọn. Ṣé fẹ́ tó kù? Ẹ tó jẹ́ kí ni mo lélẹ̀ ẹ́. Ṣé àwa gba machine bí? Ẹ sún sẹ́yìn. Ẹ sún sẹ́yìn. Mo fẹ́ kọ́ bá gbà ẹ sún sẹ́yìn. Má lọ bá mi wà o. Má lọ bá mi wà kó wá já gbogbo yín sí o. Ẹ sún sẹ́yìn. Ẹ̀yin Adebimpe, bá mi massage orí ọmọ ẹ látòkè dé sálẹ̀. Massage bẹ́ẹ̀ kó massage. Ẹgbẹ́ ìyá mi bá kẹ́kẹ́. Bóyá ọmọ yẹn sórí ẹsẹ̀. Bóyá sọ pé fún mi lọ́wọ́ o. Ọkọ mi. If you don't need interest, you talk to them. Any talk to them. Oya fún mi lọ́wọ́ o, ọkọ mi. Fún mi lọ́wọ́ o, ọkọ mi. Fún mi lọ́wọ́ o, ọkọ mi. Ẹgbẹ́ ọ̀sẹ̀ bàbá mi jẹ́ ẹgbẹ́ ọ̀sẹ̀. Mo fẹ́ lọ sẹ́kà, mo fẹ́ lọ ẹran. Ó ní ìsàkí, ẹ̀dọ̀, àdàmà àti ìpínlẹ̀. Oya kẹ́ ẹ́ jáde. Oya kí làwọn ṣe tó fi pọ̀ bá wọn yìí o. Ẹ bá mi lead them, beat mommy. Ẹ bá mi lead them for Bible. Oya bá mi lọ mọ tún ẹ̀ jù ní ọgbẹ́ ẹ̀rọ tán. Ìyá jáwọ́.
Rahman. The other side. Bismillah. Ar-Rahman. Ar-Rahim. Ya Hayyu. Ya. I want you to Okay, guys, can we give space? Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby.